sorry owó yẹn nìyẹn bí mo ṣe lọ ṣe business kan nìyẹn nígbà tí mo ṣe business yẹn mo há nígbà tí mo padà dé gbogbo business ti fọ́ kò sí nǹkan kan fún mi mọ́ láti ọ́zùn mo lọ sí ìlú wa ìdílẹ̀kẹ̀ àbúrò ẹ̀ ní ìlú náà wọ́n ní òun tiẹ̀ mọ ibi tí ọ̀ràn méjèèjì gbà nígbà tí mo dẹ̀ rí ẹ́ sìn kó bá lè mọ̀ wípé intact lówó ẹ̀ wà jẹ́ mo kó fún ẹ. In fact sórí owó tó kó fún mi yẹn mo fi ṣàdúrà fún ẹ owó yẹn nìkan ló kù mí kù sí ti máa lọ díẹ̀díẹ̀ tẹ̀mí fẹ́ bẹ̀ lẹ́bẹ̀ kan ọ̀rẹ́ mi ẹ bá mi wá business kan tí màá máa ṣe bẹ́ẹ̀ni tí àdúrà fi wá àwọn mọ̀lẹ́bí mi àbí ṣẹ́ríìsì. kí ló ṣe ó dẹ̀ ń gbọ́n sìgá mi dànù kí ló ṣe. kò sí wàhálà. pick up náà ṣèbí London ló ti ń bọ̀. mi mú sìgá lọ́hùn but that's alright. ṣé mo tí wọ́n máa fi nǹkan pa ọ̀rọ̀ ẹnu mi bí embassy dẹ̀ ti easy sí kódà kó lé kókó bí ìgbà táwọn ń lọ yẹn so àwọn ètò mi náà dẹ̀ ti ń bá mi tòwé lọ́rùn mi ní pẹ́ padà. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo kàn fẹ́ kí ẹ fi ọ̀nà business wọn mi ni. innocent kó tẹ̀lé wa jáde kí ló ṣe ẹ́ ẹ̀ tó jẹ́ pé ní wọ́n ṣe mú dé bóyá bó ló ti dé yankee àbíbo tí n bá release lásán lójú ẹ̀ ó máa dákú ni ẹ̀ tí ò mọ nǹkan kan fìyẹ́lẹ̀ o. nǹkan tí ò yé wọ nìyẹn ṣé o pé ọ̀bọ yẹn ọ̀rẹ́ mi ni. ẹgbà yẹn ń kọ́. ìyẹn ló máa rò pé kí ni mọ̀rú fẹ́ ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣe sórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn ó dàbí ẹni fẹ́ wọ gbódù ni èèyàn tó bá dẹ̀ fẹ́ wọ gbódù ó yẹ dandan kó ṣe kí ni ó di dandan kó ṣàwó ṣùgbọ́n tó bá tẹ̀lé wa lọ sí operation yìí tí dán ṣojú ẹ̀ ogun fúnra ẹ̀ máa ṣe kí ni a wake up one time kò nídìí pé àjẹjẹ pa lọ fún ṣóyí ẹ ìdẹ̀lẹ̀ ń wá international connection ló wọlé wá bá ayéwẹ́rẹ́ yìí o ṣùgbọ́n ibi mọ nǹkan tí mò ń ṣe yẹn ló máa rò pé kí ni mọ̀rú fẹ́ dá ń bì yìí. Sergeant. Sir. Wọ́n ti gbé van dé ni. Bẹ́ẹ̀ sà. Bí mo sọ fún àwọn boys pé máa gbé jáde they are not supposed to be on patrol. Mọ́tò mi tí mo ní kó lọ wò lọ́dọ̀ mẹkáníìkì nǹkan. Ìgbà tí mo dé dọ̀wọ̀ mẹkáníìkì yẹn ọ̀hún ti parí ọ́ ní padà wá. ìwọ náà jọ máa wò ní àyàn dá ojú báyìí lọ ṣáàmù ojú bẹ́ẹ̀ lọ ọ̀nà orí màá sọ̀kò oníṣẹ́ òun dání nǹkan ọ̀rọ̀ aṣọ náà ìwọ fílẹ̀ díẹ̀díẹ̀ ló yẹ ṣùgbọ́n èèyàn kò ní rush sínú that's the man. Mo lam action. Ọ̀gá alábìkẹ́jà ọ̀gá ẹ pàrọ̀ bọ́ọ̀lù náà you just shot somebody náà ẹ pàrọ̀ bọ́ọ̀lù mi. So oníbọn náà ó sọ fún mi pé oníbọn ọkọ ní kí n má jẹ dúró. Láti òṣìkò ní sọ́jẹ́rẹ́ ní kò dúró máa fẹ́ tó. pàápàá ṣe fẹ́ gbọ́ ó dàbí pa fúra. má sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí mọ́ àwọn bọ́ọ̀sì wọn gbàgbé o. Listen, you people are doing bad business. Bóyá ẹ mọ̀ ẹ wá lọ pa ọlọ́pàá tó yẹ pé ó ń protect ìlú bàbá ẹni ó ń try láti sọ fún yín pé nǹkan tẹ̀ ń ṣe ò dáa ẹ̀dẹ̀ lọ pa you guys are thieves robbers ẹ̀ tẹ̀ ń ṣe ló dáa. kò dé mo sọ fún ẹ pé kó má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn bọ́ọ̀sì ọmọ ìṣàgbẹ́ ni wọ́n. olùkọ́ ilé ìṣe olólùgbò tó mú dání ọ̀dà tí ó bá ṣe tù mí rèé ọ̀gbọ́n ìmọ̀ àti jẹ́lẹ̀ mẹ́ta ọlọ́run. Alright, can you do me one favour jọ ṣé mo lè gbé gbogbo ẹrù mi gbogbo owó tí mo fẹ́ gbà ṣọmọ kíkọ máa kó lọ́dọ̀ yẹn. Bọ́dé
tẹ́tí ẹ sílẹ̀ kò gbọ́ ọkọ̀ tí mo ń sọ fún ẹ. Inspector James tó ń wò yẹn is a fake inspector, a very greedy man. Kí ló mọ̀ tó ṣẹlẹ̀ sí Ṣọlá? Ṣọlá o. Ṣọlá àbúrò ẹ. Ó ti kú. Wá! Ṣọlá ti kú. Ṣọlá ti kú. Kí ló pa Ṣọlá? O mú Ṣọlá ọjọ́ yìí ni. Ṣọlá is a clean boy. Ta ló rí sàbúrì tó ń jáṣẹ́ yìí gan? Shut up! Bọ́ọ̀ ló ti kú. Ṣọjọ́ yìí ni Ṣọlá ti kú. Ṣọlá ti kú. Ṣọlá ò tún àná. Ọ̀dọ̀ mi ní Ṣọlá wá kí wọ́n tó mú. Mo jẹ́ sure pé owó tó ní kí n kó lọ sílùú òun ló wá gbà kó tó dọ́dọ̀ mi lálẹ́ ẹjọ́ yẹn. Mo ti ṣe operation kan bí mo ṣe há sínú operation yẹn nìyẹn. Bí bẹ́ẹ̀ dẹ̀ há sínú operation yẹn bẹ́ẹ̀ yẹn, Inspector James eléyìí tá a pa yìí òun ló máa arrange bí ṣe máa jáde bí ṣe wà ní police station báyìí lálẹ́ ẹjọ́ yẹn tí mọ̀rẹ́ náà tó máa mú dé báyìí bó ṣe dé Ṣọlá nìyẹn. Ìlú wo ló ti wá? Ìpàdé ni wọ́n ti wá sà. Ìpàdé àbọ̀lẹ̀gbẹ̀. Ọgbẹ́ni ọlọ́ta ni mo ti wá. Ṣọlá èmi náà kọ́ lẹ̀ fún ni torí mo fẹ́ jẹ́ kó rí mi so that ọ̀ká ò ní fọ́. Ohun tẹ́mi rò ní pé tí wọ́n ti jáde bẹ́ẹ̀ yẹn máa wá bí ṣe máa gbálẹ̀ nígbà tí màá lọ bá Inspector James, this greedy man. Òun sọ fún mi pé òun ti fi Ṣọlá gbé pàrọ̀. Pàrọ̀? Kí ni ìtumọ̀ yẹn? Òun mọ pàrọ̀ ẹ fẹ́ yàn díyàn sórí ọlọ́pàá kan. Ìjà lọ rẹ̀. Ọjọ́ Ṣọlá bàjẹ́ ọlọ́pàá yàn bí wọ́n ṣe fi Ṣọlá dì nìyẹn. Wọ́n lọ́lọ́pàá yẹn ti kú. Meanwhile Ṣọlá ni wọ́n pa. Meanwhile wọ́n ti gbé ọlọ́pàá yẹn travel lọ sí ìlú òyìnbó. Ọwọ́ à ń jẹ́ kí gbogbo wa mọ̀ pé ọlọ́pàá yẹn ti kú, gbogbo ìlú ti mọ̀ pé ọlọ́pàá yẹn ti kú. Ṣọlá máa fi di ọlọ́pàá yẹn o. My brother. Ọ̀rẹ́ mi bó ṣe jẹ́ ni mo ṣe ṣàlàyé fún ẹ. Ṣé kò jù yẹn lọ? Wo ṣé mo kàn tèmi máa sọ fún ẹ. Gbogbo ẹkú tó ń sun kiri ò náwó skul lẹ́nìí wọ́n rí trench popsẹ̀ níbi iṣẹ́ lọ́la. Wo kò sọ̀rọ̀ ń bẹ́ o. Èmi ò dẹ̀ wà kí n máa help ẹ ṣá every time. Èmi kan jámájámá ara mi kiri ni. Nǹkan tí mo lè ṣe fún ẹ sì ni wípé máa introduce ẹ sáwọn big girls tó máa gbé ẹ fọ́kùnrin tí wọn náà dẹ̀ máa gbowó ẹ lọ́wọ́ wọn pàṣípàṣí. Aṣẹ́wó. Call it whatever you like. Ṣé kò bẹ́tà ju wípé kó máa lù ẹ́ bí omi òjò kó má rí nǹkan kan bẹ̀? Wo ṣé o fẹ́ lọ sí school àbò fẹ́ dúró school ni? Ṣé o máa ṣe àbò ṣe? Dá mi lóhùn mo níbí lọ. Má ṣe. Bẹ́tà. Màámi ìyá tí ò kọ́ mọ̀ ìyá nìyá mi ẹ̀ wò èèyàn kan ti join league. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ kí ìdílé tó wọlé ara àdúrà tá à ń gbà ló máa gbà ṣe mọ̀ pé a máa ń gbàdúrà wípé iṣẹ́ kékeré owó ńlá ló wá dé yìí o torí iṣẹ́ ńlá kan ni ọ̀rẹ́ mi mú wá fún wa kí n tó máa ṣàlàyé lọ ẹ jẹ́ kí n introduce ẹ̀ sí yín ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni orúkọ tiẹ̀ ní Sẹ́nitọ̀ Bọ́lájíwá. Mo rí pé ó yà ní lẹ́nu nígbà tẹ́ ẹ gbọ́ sẹ́nitọ̀. Kò sọ fún yín pé Àbújá níṣẹ́ yìí ti wá ẹni oníkànnà tí ń gbọ́pọ̀ ọ̀rẹ́ ṣàlàyé fún ọ. Thank you very much. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé tí mo ṣe rí yín inú mi dùn ayọ̀ mi kún. Kò sẹ́ni tó máa rí beautiful faces báyìí tí ní ò ní dùn náà tí máa gbé yín dọ̀hún kọ́ ó máa ti dùn jù kẹ́. Ṣé rí deal tí mo mú wá fún yín big deal ni.